mo sọ lórí pé báyọ̀ mi nǹkan ló padà dé mi gbogbo kọ́mẹ̀tì ẹ̀ mo rí irọ́ ni tí ó mọ nǹkan ni tí ó mọ mo mọ̀ òrùka tí mò ń sọ mi yọ sọ. Òrùka kẹ. ẹni tó ṣe fún bàbá mi mo mọ̀. ẹni tó ṣòrùka yẹn. àbúrò bàbá mi kò tí kú. máa gbé yín dọ́dọ̀ ẹni tó ṣòrùka fáyínlà. bàbá mi ló kọ́kọ́ kọrin Nàìjíríà tàwa yìí tó kọrin kí àwọn olè tó tún dárúkọ wọn. kíngí kò sí tí mo fẹ́ fọ́ fún ọ fún ẹ tó bá fọ́ fún mi ni máa fọ́ fún ọ láìkì mi ni. Saheed Òṣùpá. Dr. Sikiru Ayinde Barrister tọ́lá àwọn àti dáàdì mi jọ ń jà ó lójú ẹni tó mú orin tó díjà wọn lẹ̀ mo mọ̀ máa kọ́ fún yín sí. orin tó díjà. tí bàbá mi fi sọ pé Àyìndé kí ó má ṣe jẹun gbọ́ o pé wọ́n jí ẹ lórí lò kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ má dẹ̀ máa gbéra sọ́lẹ̀ níwájú irú wa tó bá ṣe pẹ́ gbéra dání ìbàdàn orin tó díjà wọn lẹ́rìí inú láìfù ni dáàdì mi kọrin yẹn sí. tó díjà Sikiru Ayinde Barrister àti dáàdì mi Àyìnlá Ọmọwúrà ńlẹ̀. inú láìfù ni dáàdì mi kọrin yẹn sí. dáàdì mi sí Dr. Sikiru Ayinde Barrister wà lọ fi ṣe rẹ́kọ̀dù àwọn aláwọn làwọn ni. orí wo ni. ẹni tí ò ní fẹ́ kó lórin àpàlà gbérí ajẹ́pẹ́ni tó mọ̀wé. bàbá mi ò mọ̀wé ń tọ́ ń tì sí ló ń ṣe. dídídì sí òṣù olórin tó wọṣọ tó Àyìnlá Ọmọwúrà yes aṣọ ọgbàlá dá fúgbà. ẹ tún káàbọ̀ sí orí ètò yìí lónìí ètò Katsina àti Sugar náà ni tí ó ti ń móríṣiríṣi wá ẹ má gbàgbé bí oṣù mélòó kan sẹ́yìn lágbàlejò àbígbẹ̀yìn eégún Magaji Àyìnlá Ọmọwúrà tí wọ́n jẹ́ ká mọ̀ pé orin wà nílẹ̀ gangan ẹ tún fún wọn lónìí náà ẹ jẹ́ kán mọ̀. a kì í gbọ́ owó àwọn ọmọ nígi lájẹ mi ajáyé orí ẹni jó kò séwu lóde àwa tíjú bá aráyé ọníkàmí àbá fàájì bọ àwọ̀ tí tó bá mú wáyé òun ló rí àmúlò o ibi awílàdé ọ̀rọ̀ bù ṣe kíní wọ́n wí ó ọ̀kẹ́rẹ́ kò rí ìrókò lójú ọlọ́dẹ o ibi ẹ pé ẹ̀ ń dìtẹ̀ ṣe ẹ rójú ayé àbírú Àyìnlá ń ṣeun gidi. àwọ̀ tí kíni mú wá sáyé. àwọ̀ tí tòtò. tòtò ni àwọ̀ tí tòtò bá mú wáyé ló máa mú lọ. kí ló ń jẹ́ tòtò. orúkọ tèmi ni Prince Kabiru Àyìnlá Ọmọwúrà Anigilaje Eégún Magaji of worldwide lẹ́ẹ̀kan sí. ṣọmọba nìyí ni. ọba ní dáàdì mi bàbá mi ló kọ́kọ́ sọ pé ọba nínú olórí Anigilaje ọba ní bàbá mi. Àyìnlá Ọmọwúrà. ìyá ọmọba ọ̀rẹ́ ní gbẹ́kẹ̀lé àtẹramọ́ṣẹ́. Àyìnlá ọmọba ọ̀rẹ́ ní gbọ́kànlé àtẹramọ́ṣẹ́ ni ebi kì í pagún lọ́jọ́ alẹ́ o àgbé ní ń gbére pàdé olú òkun Kabiru Àyìnlá gbádé owó kárí ewé ẹ̀là lóní kájọ oríire gbà oore tuntun nílé ayé ilẹ̀ tí ẹ níyẹn ń ní bàṣírí òkú tọmọdé tàgbà ẹ wá náà fọmọ Anigilaje olùdó bàṣírí o. orí ń bàṣírí orí. èèkánná ọwọ́. òun ní ń bàṣírí ọwọ́. èèkánná ẹsẹ̀. òun ní ń bàṣírí ẹsẹ̀. èèkánná ẹsẹ̀ òun ní ń bàṣírí ẹsẹ̀. tọ̀tún tòsì ẹ máa mówó wá. tọ̀tún tòsì ẹ máa mówó wá o. orí ẹdìyẹ oníkùrú mo mọ̀. orí ẹdìyẹ oníkùrú mo mọ̀. oyin dúdú ní ilé ayé ń bí. ọdẹ wẹrẹ ìjà lẹ́wọ́. ọdẹ yọyọ méjì òwúrọ̀ tọmọdé tàgbà ẹ máa yọ ọmọ mi ẹ pọ́n mi lé. kí àgbé mi dé kò tó wà pamọ́. ayé tí mo fẹ́ ò fẹ́ wàhálà ó dùn fún mi títí dọjọ́ alẹ́. bàbá mi tún kọrin yẹn náà ó ní ewé ẹ̀kẹ́ ló ní ẹ̀kẹ́ mi kárí ayé o ewé ẹ̀mọ́ ló ní ẹ pọ́n mi lé. ọlọ kí àgbé mi dáyé tó wà pa tó dùn gan ni Àyìnlá ayé tí mo wá ó fẹ́ wàhálà kó dùn fún mi títí dọjọ́ alẹ́. mo tún fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ẹni tó ń fẹ́ tiwa tí ẹ gbọ́ tí ẹ wà Olúwa bá mi san kálukú lẹ́san rí wọ́n tè kó wá tí Ìbàdàn wá o ìlú tó kù la ò lè sọ gbogbo yín ò ní mórí iṣẹ́ kú. ìgbà ló ti ní gbọ́mọdé bá ti gòkè àgbà ṣe é mọ̀ ó ní láti gbọ́n Ẹ̀gbá làwà a ò rebi kan àwọn tó wá wá wọ́n rí wa
mo wọlé mi dákun jọ̀wọ́ owó bá fẹ́ lomi àjẹ wàá tún yọ̀ fà ọtí tí o bá lọ́wọ́ fi fẹ́. tẹ̀lé ẹ̀yin aráàlú Arábí yẹn. ẹ̀yẹ mi lẹ́yìn mi ò jẹ́ngẹ́lé tàgà ìgbé wa lékè jẹ́ngẹ́lé abẹ́kára aráyé fẹ́ náà o. No. Bàbá yìí ti jáde láyé ó ti pé 44 years. Yeah, you man. Ọdẹ o. Inú pálọ̀ Àyìnlá Ọmọwúrà la wà yìí. Inú ilé t'Àyìnlá Ọmọwúrà sọ pé tẹ́ ẹ bá dé ẹ gbádùn tí tẹ́ ẹ bá fẹ́ rè. Kódà yàrá Àyìnlá Ọmọwúrà lẹ́ ń wò mẹ́yìn. Yàrá Eégún Magají àtòrí bẹ́ẹ̀dì tí bàbá ń sùn lẹ́ ń wò yìí. Nínú fọ́nrán tá a ṣe kọjá oríṣiríṣi nǹkan làwọn èèyàn sọ. Wọ́n kọ́kọ́ sọ látòrí pé ọmọ ọdún mélòó ni Kàbírù ńgbà t'Àyìnlá kú tó fi ń sọrókú tó pa bàbá ẹ̀. Alhamdulillah, àtọ̀tún àtòsì iwájú ẹ̀yìn mo dúpẹ́. àyìn tẹ́ pè mí tẹ́ pọ́n mi lé inú mi dùn, ẹ̀yin tẹ́ túbọ̀ ẹnu àtẹ́ inú mi tún dùn. But nǹkan tí ó yé gbogbo wa ẹ jẹ́ ká sọ kó yé wa. Àgbà máa ń wà. Ohun tí ọmọ kékeré 30 years tó lọ sógun Boko Haram tó bá dé tó lò 1 year or 2 years tó bá dé, ohun tí ó bá ròyìn lójú ogun àgbàlagbà 70 years á máa lànà á máa wò. Alhamdulillah. Mo mọ ìtàn dáàdì mi dáadáa, mo mọ àǹtí mi ṣì wà láyé tó jẹ́ mọ́ ìmí tó jẹ́ àkọ́bí dáàdì wa, Alájà Kuburat Anigila Eégún Magají, ìyá mi nìyẹn. Kọ́lọ́n bá lọ́rẹ̀ mi wọn. Àmín. Kọ́lọ́n fọnù káwọn tó ti kú, bọ̀dá màkì mọ́ ti ṣaláìsí. Mo náwọn ẹ̀gbọ́n gan níwájú, but ń tèmi lè sọ padà dì mí ó pọ̀ tó lè sọ ilé láwọn rí ọ̀wọ̀ ta. Gbogbo bí tí dáàdì mi jẹ sí ni mo jẹ sí tẹ́lẹ̀ rí wà. Even ẹni tó bá tún sọ pé rọ́lá tún pa yìí, mo sọ lórí pé báyọ̀ mi nǹkan ló padà dì mí, gbogbo kọ́mẹ̀tì ẹ̀ mo rí irọ́ ni tí ó mọ nǹkan ni tí ó mọ̀, mo mọ nǹkan tẹ́lẹ̀ omi ò mọ̀. Gbogbo bí tí dáàdì mi ti ṣe kékeré mo ti ṣe kékeré mi. Ẹ lọ bèrè, bàbá mi sọ pé Àyìnlá gbéjà pa wà, mo súnlé wọn títí láti kékeré mi. Gbélé pa ó wà lágọ́bà, ibẹ̀ ni mò ń gbé láti kékeré. Mo nẹ́lẹ̀rí gbogbo bí tí dáàdì mi dẹ sí ni Ọlọ́run fún mi. Ìyá mi tún wá kúrò nílé dáàdì mi ó tún máa fọ́kọ. Àbúrò mi tọ́jú lé mi obìnrin ẹyọ kan ó tún wá jàgòdò tó jọ ọmọ Olúmẹ́sì máa lànà lójú fèrè wa. Àwọn bàbá tẹ́lí ṣe mẹ́ẹ̀sì kọ́lọ́n bá mi fọ̀nù kẹ́wọn, mo mọ̀ wọ́n náà wọ́n tó fún dáàdì mi lórí, wọ́n mọ̀ mí wọ́n náà wọ́n. Àwọn Agétì mo mọ̀ wọ́n, Ọgbà Ìdí mo mọ̀ wọ́n náà wọ́n báyìí tó dá mi mọ̀. Àwọn bàbá Saidi àṣegbé bàbá Saidi mo mọ̀ wọ́n. Agbésìjòbì máa mú ìdílé Agbésìjòbì nílà ọ kọ́ tó kú. Àwọn àṣegbé ọmọ Ìdùmarè lágọ̀ọ́kà mo délé ayé bá wọn, lára mi dá tó mọ̀ mí dáadáa nígbà tójú mi ti ń là. So mo gbọ́rọ̀ lẹ́nu wọn. Bàbá Agbésìjòbì kọ́ tó kú ibi tá à ń jọ jókòó sí nílé wọn máa mú yín débẹ̀. Atẹ́níṣe mẹ́sì máa mú yín débẹ̀. Gbogbo àwọn tó súnmọ́ dádì mi àṣegbé bàbá Saidi, kò sí remembrance bàbá mi kan tá a ṣe ń bì tí ó sì bẹ̀. Òun ló kọ̀ fún mi lọ́dún yẹn pé Kàbírù máa gbà fáwọn tó kù yìí. Ẹ yé gbé remembrance bàbá yìí lọ ta, ilé ní kẹ́ẹ̀tì máa ṣe. Ló fi jẹ́ pé tí wọ́n bá darí gbogbo nǹkan síta, èmi àtòríṣẹ́ lẹ́sọ̀jú títì, èmi àwa ṣàìsùn mọ́jú pé láyé ibi yóò gbọ́dọ̀ dọ́dọ̀. Ká tó lọ ní irinṣẹ́ ti máa dún bí. So tèmi mọ̀ ń pa dádì mi gan-an, mo tẹ́ bá fẹ́ béèrè inú ẹ̀kẹ́ béèrè. Ẹni tó bá wá lè jáde tó bá sọ pé irọ́ ni mò ń pa. Alhamdulillah. Ok, now ó tiẹ̀ dá ẹ̀yin sọ pé fóònù ká àgbáyà báwo lè ṣe mọ̀. Á dá fún yín. Ìmọ̀ jìnlẹ̀ ni. Ojú àlálẹ̀ ti rí ni. Ojú àlàkọ ẹni bá béèrè ọ̀rọ̀ ń fẹ́ díẹ̀ gbọ́ ló mú mi rántí ọdún kan. Ẹ̀gbọ́n ìyá mi tó bá kó wa jókòó tó bá ń sọ̀tàn fún wa, àwọn tó kú ọ̀tún gbọ́. Bí Abógundé àgọ́ kà ṣe débẹ̀ wọ́n sọ fún mi. Ìyá mi sọ nǹkan tó ṣẹlẹ̀.
ọ̀rọ̀ tá a sọ lọ tán ní Àyìnlá Ọmọwúrà fíìmù dádì mi kọ́ lọ ṣe inú ilé ni dádì mi wà tó ti wá pé kì í ṣe pọ́dà lónú mọ́tò ilé yìí ni bàbá mi wà tó ti wá pé bàbá mi ń jẹun lọ́wọ́ ni ó yọwọ́ ní oúnjẹ kọ́ tún nírọ̀ ọmọ pa àti mi ṣì wà olórí ẹbí tó jẹ́ ìyá wa ọ̀n dádì mi lónú mọ́tò ìtàn ṣe nù fíìmù yẹn. fíìmù ni ọ̀n dẹ̀ na bàbá mi ní ìgbàdírí ní ojú àgbo àwọn bàbá tó ń dagbo bàbá mi rú ni mò ń dárúkọ yẹn tó máa sọ ṣíà tó máa wú tẹ́ǹtì táyìn là máa fi dìde kó bẹ̀ tó ń lo agbo mi òrùka tí mò ń sọ mi ìyọsọ òrùka kẹ. ẹni tó ṣe fún bàbá mi mo mọ̀. ẹni tó ṣòrùka yẹn. àbúrò bàbá mi kò tí kú. kò ikú. ọ̀rọ̀ tí mò ń sọ yìí gan àwọn tó jákọ̀ bí bàbá mi tó jẹ́ ìyá mi wọ́n lè rọ̀ mọ́ pa torí wọn wádìí débẹ̀ mo wádìí ni. ìtọ́ ní kòròfo ṣáná kan pé ẹ̀rọ wà náà inú kòròfo ṣáná ni òrùka wà inú ẹ̀ lọ ti yọ sọ́wọ́ ẹsẹ̀ wọn gangan ní ẹ̀rọ ẹ̀ wà ẹsẹ̀ òsì. Kàbírù ṣòrùka tí bàbá fi gbá ara. tí bàbá mi fi gbá ara wọn yẹn. torí ẹ sọ lọ́jọ́ yẹn náà pé ìgbà tó ń fòrùka yẹn gbára wọn ni wọ́n ẹni tó ṣòrùka yẹn sì wà. ó wà máa mú yín débẹ̀ tẹ bá fẹ́ débẹ̀ lé ní àkọlà. a máa débẹ̀ lọ́la. Kàbírù gbé tuntun dé o. máa tún sọ kankan. ó yá. mo rí program kan ṣe. ok. bàbá mi kọ́ ló ń bá mi kẹ́wọ̀n kọ́ ló ń bá mi kẹ́wọ̀n kọ́ ló ń dààmú lágbà gbogbo ètò wa kò tọ̀ fẹ́ lò ní ayé yìí kọ́ ló ń má jẹ́ kọ́ lò nù nira kọ́ ló fi ṣáyé wọn ìyẹn ni dádì mi àwọn lọ bí ọ̀gá mi ẹ̀hún jákòsí ẹ̀hún Mọ̀jídé Àjàní mo rí táfíù tẹ ṣe fún wọn ọ sọ̀rọ̀ kan. ẹni tó jẹ́ pé lórúkọ gan jù náà l'Àyìnlá Ọmọwúrà. ó tẹ́ ẹni tí ń bá kọrin yẹn oníkòní sọ nílùú tó máa lù bó ni mo ti wá ta ló ga mi tèmi fi gbóró orin báyìí wọ ìgboro yìí. ó ṣe bákan lára mi but mo fẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé bàbá mi kọ́ ni nǹkan tó ń sọ ẹ̀ mo á tún sọ. wọ́n ní bàbá yín ò fẹ́ kó lórin àpàlà míì. ẹni tí ò ní fẹ́ kó lórin àpàlà gbérí ajẹ́pẹ́ni tó mọ̀wé. bàbá mi ò mọ̀wé ń tọ́ ń tì sí ló ń ṣe ẹ lọ béèrè pé gbogbo rẹ́kọ̀dù táyìn là ṣe ṣó mọ táyìn ṣé bàbá mi mọ táyìn wọ́n máa ń slow kí ní mọ lẹ́nu ni dáàdì mi ò ń jókòó bá wọn ṣe practice eré gbogbo orin tó kọ ẹni bá ní mo parọ́ kó bọ́ọ̀ta kó wá bá mi sọ wọ́n á ti ṣeré practice tán àbúrò wọn ọmọ ìyá wọn ọmọ bàbá wọn gbogbo ní ká sọ pé òun ló kọ gbogbo nìyẹn. Dáúdà ni. tẹ bá fẹ́ fáyìnlá lóògùn pé kó lò kó páyàjọ Dáúdà Àyìnlá ò mọ̀wé Dáúdà mọ̀wé ọmọ ìyá kan náà bàbá kan náà ni wọn Dáúdà ló máa kọ́lẹ̀ ló máa pèsè bọ̀dọ̀ ẹ̀ létí. gbogbo ọ̀pọ̀ orin t'Àyìnlá ń kọ náà ẹ lọ gbọ́ ọ̀rọ̀ inú ilé wa yìí ni ọ̀pọ̀ orin tí bàbá mi kọ ọ̀rọ̀ inú ilé yìí èmi lọ gbọ́ ni mo wá kiri mo ń gbọ́ mo sì ń gbọ́ o torí àwọn tó ń kọ́mẹ̀tì pé ìlọ́jọ́ orí tèmi tí mo fi mọ sítórì máa gbé yín dọ́dọ̀ ẹni tó ṣòrùka f'Àyìnlá kọ́lọ́mbà lọ́rọ̀ ẹ̀mí ẹ̀. a máa débẹ̀ wọ èmi ò ní lè súnmọ́ wọn. àwọn ọmọ ẹ̀ náà tún ti wá wà tó ti ń ṣiṣẹ́ fá. ẹni tó ṣòrùka yẹn kò ikú. ṣẹ́yìn confirm ẹ̀ pé bàbá yẹn ṣẹ́ni yẹn sọ pé òun lòún ṣe ni. kémi tó mọ bàbá yẹn ó ní tí mo gbọ́ mo tún gbọ́ pé ńgbà ayé dádì wa ohun tó jẹ́ kí dádì mi sá ló bá pé bàbá wa wílàmpà àkógùn ni wọ́n oníwàrà ló ń kó lágòdò bàbá tí mò ń sọ yìí mi ì tí ní sọ orúkọ ẹ̀ mo mọ orúkọ ẹ̀ mo ìjókòó yìí ẹlẹ́fun ló sì ló ń kó òun àti wíláwà pàwà jọ ń jà ọwọ́ á má dà fọmọ kan nínú sítórì tí mo gbọ́ tí mo fi dé ọ̀dọ̀ bàbá tí mo sọ yìí wọ́n ní kó lọ bẹ́ bàbá yẹn lórí lọ́dún àkógùn kán lọ bẹ́ bàbá yẹn lórí. bàbá mi wà lórí do pẹ̀lú àwọn wílápà tó rọrọ̀ ìjọ ni wọn bàbá yẹn wá gbọ́rùn ẹ̀ lẹ́bàá yìí pé kọ́ bẹ̀ ọmọ yẹn gbé àdá sókè àdá jábọ́ lọ́wọ́ ọmọ yẹn ṣubú dẹ́kun láì tí bẹ̀rẹ̀ lọ́dún yẹn
a máa dọ́dọ̀ bàbá yẹn. máa mú yín débẹ̀. ìgbà tẹ́mi wá gbọ́ mo ṣe bí pé mi gbọ́njọ́ tó ń sọ pé lílọ́ ọlọ́pàá ló gbé mi lọ́dọ̀ bàbá yẹn. You are a good researcher. ìgbà tí bàbá máa sọ̀rọ̀ omi ń jábọ́ lójú wọn ó lóun lòun pààyàn là fúnra rẹ̀ wọn. Kí lẹ ní bàbá sọ? wọn láwọn làwọn pa bọ̀dá àwọn. ọmọ wọn ló ń bi wọn léèrè pé ẹ jẹ́wọ́ fún wa ẹ wá jẹ́wọ́ lójú ọmọ bọ̀dá yín ọmọ Àyìnlá rèé ó bá ké. Bọ̀ kì í ṣe páwọn ló náà Àyìnlá lórúkà o. wọ́n ní àwọn ṣàkọyà fún wọn ni. Akọ̀yà. pé ẹni tó bá ti bẹ́ sí ẹ ìwọ náà ló ká kó tàpá. akọ̀yà lọ́pẹ̀ wọn nìkan fi ń dúra wọn. mo gbá rìsáàsì dé bẹ́ẹ̀ ni kí n tó lè sọ. Tí bàbá Mọ̀jídé Àjàní yẹn ń kọ́ wọn Àyìnlá ò fẹ́ kó ní àpàlà kankan gbé. ẹ wo bí ìbá yìí ẹ jẹ́ ká jókòó. Ọlọ́run ti tó nǹkan tó fẹ́ tó. Ọlọ́run ti tó nǹkan tó fẹ́. Ọlọ́run ti tó kò sẹ́nìkan tó lé nìkẹ́nìkan má gbé. For example nígbà tí dáàdì mi Dr. Sikiru Ayinde Barrister tọ́lá àwọn àti dáàdì mi jọ ń jà ó lójú ẹni tó mú orin tó díjà wọn lẹ̀ mo mọ̀ máa kọ́ fún yín sí. Orin tó díjà. tí bàbá mi fi sọ pé Àyìndé kí ó má ṣe jẹun gbọ́ o pé wọ́n jí ẹ lórí lò kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ apárá ẹ má dẹ̀ máa gbéra sọ́lẹ̀ níwájú irú wa tó bá ṣe pẹ́ gbéra dání ìbàdàn. àárọ̀ jíjọ ẹ̀kọ́ ọ̀gùn lọ́wọ́ ọ̀gùn lóhùn ṣe fújì ní ìgboro ó fọwọ́ fọ̀kùn òkúta ń bọ̀. ká tó pẹ́ lẹ́dẹ̀ ẹ̀sìn àpé ẹ̀yin kò mọ̀ pé ká tó pàdé ẹ̀sìn àpé mẹ́ta ká tó bí ajá ẹ̀sìn àpé mẹ́ta ẹnìkan á fà lórí ẹnìkan á fà lórí ẹnìkan á wá bẹ ẹni bá fẹ́ wọlé òdu á ṣètùtù. orin tó díjà wọn lẹ́rìí inú láìfù ni dáàdì mi kọrin yẹn sí. tó díjà Síkírù Àyìndé Barrister àti dáàdì mi Àyìnlá Ọmọwúrà ńlẹ̀. inú láìfù ni dáàdì mi kọrin yẹn sí. dáàdì mi sí Dr. Sikiru Ayinde Barrister wà lọ́ọ́ fi ṣe rẹ́kọ̀dù àwa náà làwọn ni. orí wo ni. ìtàn bàbá ọlọ́dẹ pẹ̀lú ejò nínú igbó ejò sáré kú nàgbọ́nàgbọ́n nàgbọ́nàgbọ́n ló bá kígbe. aṣọ́rẹ́ máa ṣe ká jọ̀ọ́bẹ́mi sí ìkùn ẹ̀kọ́ lọ́dẹ má pa. láìfù ni dáàdì mi fi ṣe máa wá láìfù yẹn dáàdì. bàbá mi ti fi ṣe láìfù. aṣọ́rẹ́ tí ìgbẹ́jọ́ síkùn lọ́lọ́dẹ bá kọjá. kọ̀rọ̀ kéjò dọ̀bálẹ̀ ló bá. ó sọ̀kalẹ̀ padà ló bá fárígá. bàbá mi ti fi ṣe láìfù. ìgbà tọ́rọ̀ máa bú ẹgbẹ́ yìí ni pé bàbá mi lọ lé dáàdì wa Àyìndé Síkírù Àyìndé Barrister. wọ́n fẹ́ pè kó wá kọrin fún ìkómọ ọdẹnu géètì máa ní kọsáìn kan tó wọlé ọtí wá pẹ́ jù. ìgbà tí dájú wa mo ń sọ mo wà ń bẹ̀ ní ìdí tí mo fi wà ń bẹ̀ ni pé ohun téèyàn bá mọ̀ pé òótọ́ lòun sọ á máa sọ boldly ni mo fi sọ. ìgbà tí bàbá máa yọjú látòkè àwọn pé aláàjì àwọn ò ká nǹkan ẹkún bàbá mi kàkún ṣẹ́mu ẹni tí ó bá mọ̀ wí gbogbo nǹkan tí ò yẹ kó kàkún. bí dáàdi wa aláàjì Dr. Sikiru Ayinde Barrister kọlọ́n fọ́ọ̀nù kẹ́ ogun wọn papọ̀ wọ́n wá yọjú pé aláàjì inú ìbàdàn ti sáyìn kẹ́ ti wọlé àwọn ò gẹ́gẹ́ bí kí ni kò kọ ìyẹn ló mú dáàdi mi ò pé kí mi sáyìn inú ilé tiẹ̀ lọ́ fi yí padà. ibi tó gun ti kọ́kọ́ ń bẹ̀rẹ̀ nìyẹn. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. mo náwọn ẹ̀gbọ́n wájú èmi ń káàkiri lórí pé mò ń rí comment pé wáyé tèmi màmá irú nísìn mo náwọn ẹ̀gbọ́n wájú náà alájà àǹtí mọ̀rí àwọn àbẹ̀ àǹtí kàbírà wà bẹ̀ kùn Alimot Ọmọwúrà wà bẹ̀ bọ̀ mo fẹ́ lè sọ pé nínú gbogbo ọmọ dádì mi náà láti ilẹ̀ wọ́n rí mi gẹ́gẹ́ bíi pé ìtàláwà
mo gbà fún gbogbo wọn but onírìnkùnrin ó ṣọ̀gá oníwèé mẹ́wàá. nípa ti Àyìnlá Ọmọwúrà àti Síkírù Àyìndé Barrister yẹn mo ṣe rántí sìn ní Táyìnlá fi kọrin lóòótọ́ o pé kí ẹ má ṣe jẹ́ ń gbọ́ ó. Àyìndé ó dárúkọ ẹ̀ ní ìyá mi ṣe blame Òṣùpá. ẹ mọ̀ kí mo sọ pé Òṣùpá pé a kì í ta ẹ̀gbọ́n mi ni o mo gbà fún ọ ìyá ni mi ò ṣe blame wọn. lọ́nà wo. òun ló jọ Àyìnlá díẹ̀ ni. Saheed Òṣùpá. òun ló máa ń dárúkọ eléré tó bá ń bá wí ìjẹ́ pé kí n máa bú ẹ kó má mọ̀ kí wọ́n mú bá sọ̀rọ̀. bàbá mi ló jọ bàbá mi ló kọ́kọ́ dárúkọ ibùn bàbá mi ló kọ́kọ́ kọrin. ẹ má yẹ kí n sọ pé word torí mi ò gbóyìnbó dáadáa náà I go school but I no pẹ̀mbẹ̀. bàbá mi ló kọ́kọ́ kọrin Nàìjíríà tàwa yìí tó kọrin kí àwọn olè tó tún dárúkọ wọn. ó ní mò ń gbọ́rọ̀ kan kò tiẹ̀ yé mi ṣẹ́ni pé mi ò mọ̀ kẹ́ni mọ̀ kí mo máa yìn lájú yìí lọ. ó yá mo gbà. mò ń gbọ́rọ̀ kan kò yé mi rárá wọn ní káyé wọlé ìsìnmọ̀ tí ilé tó kó ìka tó bàṣẹ lọ bá ń gé tẹ bá lówó tí ẹ bá rà léèsì bóun yín ẹ fi dágbádá ẹni jalè ló bọmọ jẹ ayé ń fẹ́ léèsì aṣọ táwọn ọlọ́lá fi ń lò gbà tọ́ni kọ́ máa wọ̀ tó ń fẹ̀nu lẹ́nu léèsì aṣọ tó dára ẹni bá fi dàbò bá lámọ̀ níjàyéjàyé ojú kòkòrò ṣe ẹ mọ òun ló ń ṣe yín ẹ ò lówó ẹ fẹ́ ra léèsì rọ́bìrì ló kù tẹ́ ń ṣe kiri ẹ ń gbé bọ́ ìwówó kiri láì rọ́jú rárá ọmọ èèyàn ẹ rẹ wọn tán bí ẹni rẹlá olúwa á bínú sí wọn títí lọ́dọ̀run olúwa á bínú sí wọn títí lọ́dọ̀run kẹ tó ṣiṣẹ́ ìgbé ẹran tìyá láwùrà ọba tí kì í gbà lọ́ọ̀yà fi dájọ́ ẹni òun ní sọ̀nìyàn búburú síná ẹ má torí òwò lọ ìbọn pànìyàn lóru. èyí tí a tún rí gbọ́ńkọ́ àwọn tó pa nìbàdàn níjọ sátidé ẹ má torí òwò lọ ìbọn pànìyàn lóru. ọgọsí òsì náà ń kọ́ òṣèrọ́bì ọ̀sẹ̀lẹ̀yẹlé. ẹ má torí òwò lọ ìbọn pànìyàn. ibẹ̀ ló ti sọ pé Fọlọ́runṣọ́ Babátúndé ló fẹ́ bà léèsì ìyàwó fẹ́ nìkẹ́ni. ẹ má torí òwò. káṣọ̀tẹ̀ ẹni tí ò gbọ́ àforíjì. no. Eégún Magají Àyìnlá. Ìbàrẹ̀ bàbá. bàbá mi kọrin kan ó ní Anígilájí Àyìnlá ti wá lọ́jọ́ tó ti pẹ́ tó ti ń ṣeré báwọn bọ́ìsì Wáídì kì í ṣọmọdé òru lásìkò tọ́lá lọ́mí ṣì ń bẹ ló ti ń ṣèrí arìnrìn tọmọ wúrà ń gbàrí kárí ayé ṣebí ní ìgbà kan ló lọ fi dáhùn fókàn ẹ̀káṣọ tó wálẹ̀ tìbí sí sẹ́lẹ̀ speaking. Tóbi. Alọ́run ó pọ̀ lẹ̀. Mr. Kabir rò páwọn orin dáàdì yìí ó yẹ kẹ́yìn gan rebrand yẹn bá a ṣe ń plan láti ṣe 45 years Àyìnlá Ọmọwúrà jáde láyé ẹ lè rebrand gbogbo orin yìí now ẹ tún fún mi nǹkan mo fẹ́ kẹ́ ẹ kọ́ ti bí wọ́n ṣe sọ ti Barrister bá yẹn dárúkọ ẹ̀ yẹn. Àyìndé kí ó máa ṣe jẹun gbọ́ ó. Àyìndé. pé wọ́n jí ẹ lórí ìlò kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ apára ni ẹ̀dẹ̀ máma gbéra sọ́lẹ̀ níwájú rúwa ìbáṣepẹ́ gbéraga ní ìdájú. àárọ̀ jíjẹ kọ́ ọ̀gbìn lọ́wọ́ ọ̀gbìn lòun ṣe fújì ní ìgboro. ó ń ṣe fújì. ó wá ń fọwọ́ fọkun òkúta ń bọ̀ ká tó pẹ́ lẹ́dẹ̀ ẹ̀sẹ̀ àpé ẹ̀yin ò mọ̀ pé ká tó pẹ́jẹ́ ẹ̀sẹ̀ àpé mẹ́ta ní bá fẹ́ wọlé òdù àjẹtùtù. Àyìndé ó fọwọ́ wọn bá ti ń fọwọ́ kun báyìí. èèyàn bá ti ń fọwọ́ fọkun di gbá òkúta ń bọ̀ pẹ̀lú gbogbo ẹ̀ náà ṣé kí n gbèrè kankan òkè ìkúlùkùn rè. bàbá ọmọ ló lọ mọ. ẹ jẹ́ ká sọ̀rọ̀ fúnra wa ẹ má bínú ọ. mo ń gbádùn yìí. àmọ́dálì mi náà tó bá gbọ́ nǹkan ẹ̀kọ́ jébù rẹ̀ ìyẹn ni ká fi wò ó pé kò sí tó lè ṣe láyé kò sí tó lè jẹ láyé gbogbo tó bá fẹ́ ṣe máa rò rí fakọ́ṣọ́ àbọ̀ ń bọ̀ gbogbo nǹkan tó ń kó fún dádì mi ìyẹn ló mú dádì mi Àjàdí Mọ̀jídì tó ń sọ nǹkan ẹ̀ gbogbo tó ń kó fún dádì tèmi gbà yẹn kò yá wọn. wọ́n fún oúnjẹ tó rọ́lọ́run sọ pé òun fẹ́ lò ọlọ́run ló wọ̀n torí wọn
tó bá jẹ́ ẹni tó mọ̀wé ń sìn tó kàwé dáadáa tó lè kọ̀ọ̀kan lẹ̀ àbí tó máa gbé wèlé lọ́wọ́ kọ́ni nìkan wá sọ pé ìgbà tó lọ stúdíò dáàdì mi mú ìwé dání báyìí ń kà tó fi ṣe gbogbo rẹ́kọ̀dù tó ní ìwé tẹ̀ ń wò yìí tó ń kọ yìí demo gírámà kí ló kọ demo ni tó káàbù lọ fẹ́ kọ tó ń kọ ìdílé sí kọ́ sọ bàbá mi ò mọ̀wé àwọn àǹtí mi lè sọ àwọn bọ́dá mi lè sọ bọ́lọ́ ń gbà fún àrùn wa gẹ́gẹ́ bí àwọn Jésù Kristi bẹ́ẹ̀ni bí wòlíì kan wòlíì èjì tó kú yẹn náà èjì táwọn sàbí Ọlọ́run kú ni bẹ́ẹ̀ni ó wá jíṣẹ́ tọ́lọ́run rán ó dẹ̀ padà bọ̀ ọ̀nà tó fẹ́ bá lọ àtẹni tó fẹ́ mú dání nìyẹn. so òrùka Àyìnlá Ọmọwúrà òrùka ló fi parẹ́ kò báyìí. sí tó kan ti báyìí wù mí ọ̀rọ̀ tá à ń sọ ìkìí pádájọ́ kan àbíjọba kan jẹ́fẹ́ sọ pé kọ́ṣẹ́ wà wú Àyìnlá ṣọ́fẹ́ ṣe DNA test ni àbí kọ́ṣẹ́ lọ owó kú báyìí wù mí àbí ṣé mi Kàbírú Àyìnlá lọ́ máa mú ṣé mo wà láyé gbà yẹn kí n tèmi ṣé mo gbowó oúnjẹ lọ́wọ́ wọn ni. so n tó bá jẹ́ ti kálukú ẹ̀ jẹ́ ká yọ fún. ok for bá a sì ṣe ń sọ recently náà ṣé kò sórùka yẹn. àti ẹ̀ máa mú ìdọ́ bọ̀ tèmi ò ní súnmọ́ bàbá yẹn o mo lè máa jìnnà sí wọn. bàbá náà ò sọ pé kọ́ fi pààyàn. ẹja adébẹ̀ náà ṣe bẹ́ẹ̀ tilẹ̀ máa mú adébẹ̀ lọ́la mo ń promise gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ń sìn bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí lénìí within 24 hours máa lágbára Ọlọ́run a máa dọ́dọ̀ bàbá yẹn. máa fún yín ní fídíò kan tó jápàlà lásán ni mo kọ́ ń bẹ̀ ẹ̀ wá wo àwọn tó wà lẹ́yìn mi máa fún yín ní ti fújì ẹ̀ wá àwọn tí mo kó ẹ rí i pé Nàìjíríà ń sìn ẹ wúrú bọ̀dá mi ẹ̀hún Alhaji Musilu Haruna Shola àwọn náà ti ṣe rẹ́kọ̀dù gan sẹ́yìn kọ́ tó ṣe sóyòyò kọ́ lọ́wọ́ wọn tó dé ẹni máa kàpá láǹsìn á ní sọ́pọ̀tà tí n bá fún yín ní iṣẹ́ àpàlà yẹn ẹ máa rí pé àwọn arúgbó lọ́pọ̀ lẹ́yìn mi tọ́lù gbogbo nìyẹn tí bá jókòó sì pé mo fẹ́ kàpàlà ẹjọ́ Nàìjíríà bá ṣe wáyé ẹ̀yin náà ẹ ti wo iye tó máa kọ̀ sí owó ńlá ni àti kọ́kọ́ mo bóòdì lórí ẹ̀ ni but nowadays nísìnyí pàtí tí mo fẹ́ lọ tó bá ti tó offset ilẹ̀ tá bá ti gbé sákàrà kan gbọ̀ngàn kan ká lórí pàtí olówó lọ́wọ́ télégbè gan ti wà tí kíbọ̀dù bá wà ń bẹ̀ mo ti kọrin lọ bọ̀ àpàlà òyìnbí láti kọ irú àǹtí mi Alimot Shadia kì í ṣe pé kó mà pàlà yẹn kọ dáadáa bọ́ńgbà tó bá pè léré ẹni pé léré tí ò sanwó gidi oníṣẹ́ fẹ́ gbowó àwọn báńkì kan tó kú ò rárá ó pè ẹni tí tó ti ní ẹ̀wòrú àwọn Alhaji Ṣẹ̀fà làwọn ti ní báàdì wọn kìíní yẹn ti wà láti lẹ̀ so ṣẹ̀fí ò bá fẹ́ kọrin fún yín kó má gbowó báńkì àwa bẹ̀ ẹ wá ní kí wá kápàlà máa káwọn bọ́ìsì tó ń lu sákàrà wa máa kọ àpàlà yẹn lórí sákàrà ni lórí fújì wẹ́n bó bá fẹ́ mọ̀ pé Kàbírú Àyìnlá Ọmọwúrà mo mà pàlà kọ kó ṣe nọ́mà tó yẹ kó ṣe kọ́ pé gbogbo àwọn báńdì ṣì wà náà máa sẹ́ǹdẹ̀ ẹ̀ máa rí kẹ tó kó mi bàyẹ̀ a sì lè kó wọn jọ wọ́n wà náà owó ni Ọlọ́run á ṣe àmín Ọlọ́run á ṣe àmín àwọn olólùfẹ́ ṣé tí ẹ rí àwọn òtítọ́ tẹ̀ tí ẹ̀ ń bá wú jáde in fact tó yẹ ká fún yín láwọ́dù ni because tí n bá dọ̀dọ̀ bàbá yẹn lóòótọ́ o ẹ̀yin olólùfẹ́ mi máa fẹ́ ká appreciate. ṣé kí n tún sọ̀rọ̀ fún yín ó yá ẹni tó ṣe òrùka fún dáàdì ó wà láyé o kàn fi para wọn. I swear to mighty God ó wà láyé kò ikú ẹni bá nírọ́ ni mò ń pa. a máa débẹ̀ mo ti sọ omi ò ní súnmọ́ wọn o. bàbá náà ní kí dáàdì mi rè lura wọn. ẹ ti sọ màá kàn máa wò lókèrè ni o màá wò lókèrè ni ṣo. ọ̀tá ń lùlù ìbàjẹ́ lóde o ọ̀tá ń lùlù ìbàjẹ́ lóde ọba olúwa mi ò ní jẹ́ ojú irọ́ ni àwa máa rìn ní iṣẹ́ olúwa wọ́n ń ṣe kó bàjẹ́ dídán ló ń dán. ọmọdé jòjò. bàbá mi kábíyèsí. Abdul Kabiru náà ni Bíọ́lá lólórí ò ẹgbọ́ ọmọ Àyìnlá Ọmọwúrà náà ni ọsọmọ ẹ̀rọ láti òtínàtì kékeré létí ṣọmọ tírégètì sí kékeré
Tigege tigege. ó ti gbàgbé. Tigege ó yá. Tigege Gege. èmi ni mo kọrin. Tige. Eléyìí sọ pé bí ń pa àwọn máa ní. Ilé mi jẹ́ kí màmá dé. Èyí ni ká lọ sóko olóko. Ìwà fún ọ lẹ́yìn tó lóko bá dé kọ́. Ìkarùn ó wá já wọn lóhùn ohun máa ta kété. Mo ní tó bá rí bẹ́ẹ̀ ẹnà ká sí mi kú ọdún yìí mo ti. Ọ̀túnba ẹnà dànù ikú ọdún yóò ṣe tèmi. Àwọn tí Àyìnlá Ọmọwúrà láti ìlú òyìnbó nìyẹn wọ́n fẹsẹ̀ apàdé fúngbà àkọ́kọ́ nílé Eégún Magají lẹ́ni mí ní mú yín lọ bí ọ̀dọ̀ bàbá. Bàtà fọ nínú léwu ìmúyà àtà. Mo tá dànù. Ọ̀túnba ló máa kọ́kọ́ bá mi ṣe lọ́wọ́ torí mo fẹ́ gbowó fún ẹ. Ọ̀rọ̀ bí àgbà tó bá ṣe dọ́là ló máa gbà wọ́n máa gbowó fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Àyìnlá Ọmọwúrà káàkiri àgbáyé Ṣẹ́rí Kàbírù Àyìnlá tí mo gbé wáyé ó dìgbà kejì tí màá ṣètò fún. Sáàṣì tọmọkùnrin yìí ṣe èmi fúnra mi máa ń jókòó ńgbà mi máa ń rò ní ẹ bú àbọ̀ nǹkan tó sọ ó jáde ó káàkiri oríṣiríṣi la máa ń sọ nígbà míì nígbà tó wo fídíò bàbá Mọ̀jídé Àjàní ó pè mí ẹ̀gbọ́n mi mo rí fídíò tẹ́ ṣe o bọ̀tẹ́mi àti yín lọ́rọ̀ o so tá bá rírò àwọn èèyàn bẹ́ẹ̀ táà náà bá lè support wọn ó lóun fẹ́ ṣe record láìpẹ́ yìí ẹ̀yin náà gbogbo support ẹ bá lè bá mi fún tẹ́ bá fẹ́ ṣe party náà ó ń lo òde o ó ń lo òde eré dáadáa so Kàbírù Àyìnlá Ọmọwúrà ó fẹ́ mú wa lọ ọ̀dọ̀ bàbá tí ó ṣe òrùka yẹn ó ló ṣì wà but èmi ò ní súnmọ́ bàbá o ẹ máa gbóhùn mi o Ọ̀ṣúnkànmí súnmọ́ bàbá o ìbá ní ká máa retí rẹ́kọ̀dù yẹn báyìí. Ẹni tá ń gbé bíyàwó bọ́ bàbá kò gbọ́dọ̀ máa garùn. Kíngí kò sí tí mo fẹ́ fọ́ fún ọ fún ẹni tó bá fọ́ fún mi ni máa fọ́ fún ọ̀hún láìkì mi ni. Saheed Òṣùpá. Kíngí a máa nígà àtijọ́ wa ti pẹ́ gan brọ́dà mi ni náà aláyé mi ni nígbà tí ogo ìtìdè látijọ́ wa tó bá pè á máa tẹ̀lé wọn káàkiri ọdẹ dàmí mọ̀ wọ́n náà pọ̀ máa ń lọ mọ́ báyìí wọ́n gbà tẹ́mi bá ti dá gbogbo àwọn tó kù tó ń pọ́n mi lé tó máa kì mí gbà tún lọ tó máa mówó fún mi tó jẹ́ tẹ́mi bá ti dágbò tí wọ́n kọ́kọ́ ṣe báyìí kọ́ máa kọ́ ni èmo dẹ́hùn wò pé èmi kọ́ tó fẹ́ pọ́nlé lò dádì mi lọ ń pọ́nlé ẹ̀jẹ̀ nífẹ̀ẹ́ bọ̀ tínú gbogbo àwọn olórin pátá fúnra yín lè sọ pé Saheed yẹn fẹ́ mú wà bàbá yín díẹ̀. Ó mú ni èyí tó fi mú yẹn náà ni ohun àtolórin máa jà kó dárúkọ wọn ẹyọkan ẹ ó ní ìlágbájá ọmọ bá ó ní náà dádì mi nìkan ló dárúkọ olórin bẹ́ẹ̀ pé ìwọ ni mò ń bá rú àwọn tó kù àṣàmọ ní àṣàmọ̀rọ̀ ẹ understand so àwọn nǹkan tá a dẹ̀ ń sọ yẹn náà kò sí nǹkan ẹ̀sán sí ẹni mo bòdì máa bòdì ọmọ líle ní mi láti kékeré ẹwù gbà tí mo ti kó lè ẹ̀sọ́ gbọ́dọ̀ bòdì kí ni wọ́n gbòdò mi tí mo wá káàkiri. Ok now Kàbírù Àyìnlá Ọmọwúrà fẹ́ ní èyí tá a ṣe last àwọn èèyàn pè yín dáadáa. Alihamdulilayi. Ẹ tiẹ̀ lẹ́nìkan gan pè gan tó send owó sí pé kẹ́ má bínú. Ṣé kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀? Ẹ má dárúkọ ó lè má fẹ́ kẹ́ dárúkọ. Mo lè dúpẹ́ o dọ́kítọ̀ lẹ́ni. Ẹ má dárúkọ. Mo dúpẹ́ lọ́wọ́. Kì í ṣe pé ìbéèrè ẹni yẹn ló kàn. Ó pè mí ni. Ìyá Yomẹ́. Ìwọ ni Yomẹ́ ènìyàn bẹ̀rẹ̀ jàre. Èyí tá à ń ṣe yìí náà Ọ̀túnba gan wà nílé báyìí. Àwọn ni gbogbo Àyìnlá Ọmọwúrà fans club pátá worldwide láti UK. Bàbá bó tiẹ̀ jẹ́ ìṣẹ́jú kan ìjọ ẹ má bínú sà ẹ má bọ̀ ẹ̀yin náà wà nílé ẹ jẹ́ kán rí yín ẹ jẹ́ kán rí yín ẹ jókòó ẹ jẹ́ kán rí yín. Èmi ni orúkọ mi ni Ọ̀túnba Olúyinká Rótìmí Ògúnṣeyẹ. Èmi ni founder Alhaji Àyìnlá Ọmọwúrà fans club worldwide. Presently lórí Facebook a jẹ́ 187,629 yeah as at this morning 187,629 lórí WhatsApp more than 3,000-4,000 lórí WhatsApp. So yeah mo like wọn gan torí ẹni tí mo mọ̀ wọn yeah mo mọ̀ wọn gan wọ́n jẹ́ Alhaji jẹ́ nǹkan tó yẹ pé gbogbo táwọn èèyàn ń sọ pa wọn I wouldn't like to go deep but ẹ jẹ́ kí n pick Alhaji fún ara wọn respect bàbá àgbàdì wọ́n jẹ́ nǹkan tó yẹ pé ọmọ pẹ́ nìkan ní ẹni wọ́n jẹ́ nǹkan tó yẹ pé wọ́n máa ń kó yọ mo sọ mo ní dídídì sí I don't want to mention name kò sí olórin tó wọṣọ tó Àyìnlá Ọmọwúrà kò sí olórin tó wọṣọ tó Àyìnlá Ọmọwúrà
yes aṣọ ìgbàlá dá fúgbà kò dẹ̀ sọ lórin tó lawọ́ tó nígbà tá a wà ní kékeré tí Alhaji bá ṣeré a máa lọ síbẹ̀ a máa lọ fẹsẹ̀ fún yẹ̀pẹ̀ ẹ̀pẹ̀ kò sí stage kò sẹ́jọ́ wa lóhùn òní lówó Alhaji ṣeré tó da owó sáàrin èrò understand so I just have àti rí nǹkan kan I have a lot of things in the pipeline kọ́nà fún mi ṣe kọ́nà máa fi kó tó yá pa mí I'm alcohol fún wọn I'm alcohol I'm a cooperative society fún wọn many things you understand and àwọn èèyàn wà ní club yẹn gan they are if I tell you people at least níjọ́ tá ṣe mo bá bíi mẹ́rin sí márùn tí ọba ikọ̀ ọba olówó òkú ni àbàtìfẹ́ ní ọjọ́ ẹ̀sìn but no event no history ẹgẹ́tẹ̀ ayétẹ́sìn ò jẹ ìlú díẹ̀ máa jẹ́ ẹgẹ́tẹ̀ kò ń ṣe òyìn bàtà bá gùn la máa kọrun ẹgẹ́tẹ̀ tí orin àìlẹ́yọ kan Sọ̀nàdé ló máa fi ń kọ mẹ́wàá ẹ lọ gbé interview Sọ̀nàdé ó ní wàláì mo gbé interview yẹn létí mi ó ní plate Àyìnlá kan máa fi kọ mẹ́wàá so nínú orin Àyìnlá gospel wà ń bẹ̀ ọkọ̀ ti Bible nínú life kan nínú Genesis èkejì ó ní ká múra tábàdà lágbára tán ẹgẹ́tẹ̀ ọkọ̀ ti Kùránì ẹ̀wọ̀n so tábà ṣe sùúrù kọ́tà kò máa tó máa ṣẹ́kù kò tó ní ká bára wá já ẹni àfọn ọmọ ẹ̀ àfọn ẹni akọrin ṣóun lè kọrin ìdajì Àyìnlá Ọmọwúrà plate kan ni tó bá tu wẹ́wẹ́ láti sórí platform a máa ń tú plate page kan bí segment A lè tún fún oṣù méjì mẹ́ta so that's just me what I want is unity. I really appreciate you for supporting Ọmọwúrà. Thank you very much, sir. God bless you. It's nice. Sakabiru, ẹ sọ nọ́mbà yín báyìí. 081 30 27 8744 081 30 27 8744 Kabiru Àyìnlá Ọmọwúrà. Gbogbo ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè pátá ó yá fún wa lórí kan báyìí bá a ṣe fẹ́ máa káàdì ẹ̀. Kọ́ máa fọwọ́ sọyà sí wa mọ́ ọpẹ́ kẹlẹ́gbẹ́mẹgbẹ́ láwùjọ Kabiru Àyìnlá lọ́gá yín ẹ lọ mọ pọ́gbàrá lọ́gá òjò òjò ìfọlọ́gbọ́n ẹ ṣáà ti mọ̀ pé wúrẹ̀ ẹ lé ẹgbẹ́wọ̀ tàlẹ́ni tó tún fapá jánu ẹgbẹ́wọ̀ ẹ̀sìn lérí ẹni bójú dì mí àgẹ́dì ọ̀họ̀ nínú ilé ẹ̀kì ṣe tẹnu ìjọ ẹ bá lọ bá wa pàdé ẹ ò ní ṣẹlẹ̀ yà ó. Ẹ ṣé. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.